Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ jẹ́ kí n kí bí àwọn ò tiẹ̀ wá láti òtún bí ọmọ bí náà ni wá o, ọmọ bàbá náà ni àwa náà. Mo kí màmá wa ọjọ́ yá túbọ̀ dálẹ̀ o, mo kí yín o, mo kí gbogbo àwọn ọmọ bíbí inú bàbá àti àwa ọmọ bàbá táwa náà wà ní èmi náà kíra mi o. Ẹ jẹ́ kí n fi Dr. Deolu Akande kí n fi wọ́n ṣe point of contact pé a kú ẹ̀yin bàbá o, ẹ̀yin bàbá tó ti dá kò ní bàjẹ́ o, á túbọ̀ máa dá sí ni o. Àwa náà á dàgbà á dògbò bí bàbá ṣe dàgbà tán di ògbó. Ó ti lè tiẹ̀ jẹ́ pé kò ń ṣe pé bóyá mo mọ bàbá bí irú àwọn ẹsẹ̀ ìrájí àti gbogbo wọn ṣe sọ, àmọ́ ṣá mo mọ bàbá náà bó ṣe máa ń rèrè o. Àwọn bàbá wa ní wípé èso kò kí ń jìnà síbi tó bá torí ẹ̀ jábọ́. Nígbà tí mo ti mọ Professor Deolu Akande àtàwọn bíi méjì mẹ́ta kan tí mo mọ̀ tó jọ ọmọ bàbá, tí mo dẹ̀ rí bọ́n ṣe ń ṣe, bọ́n ṣe tọ́ wọn, bọ́n ṣe gbẹ̀kọ́, mo ti mọ̀ wípé igi dáadáa òun ló ń so èso rere. Èso bàbá lárí òun ló gbé wa débí táwa náà fi di ọmọ bàbá. Láolú Akande, I just remember you mo kí ẹ o. So nígbà tá a ti rí àwọn ọmọ bàbá tá a ti rí pé ìwà tó ń hù ìwà ọmọlúwàbí ni, ìwà tẹ́ bá tẹ̀ rí prof ọmọ àgbà ni, gbogbo wọn bákan náà lọ ṣe rí. Ó dàbí ẹni pé ẹ má bínú sí mi o, tí àwọn tó wá láti bòmí náà o, gbogbo àwọn tó bá ti wá láti area bíi ọmọ àgbà ni wọ́n lọ́gbọ́n wọn ní gbogbo ẹ̀. Tẹ́ ẹ bá rí ṣẹbẹ́ yìí náà nígbà tí ẹsẹ̀ ìdájú wá sọ̀rọ̀ bí ìsìn, ẹni kò ṣe gbé lọ́tún tó gbé lọ́sìn, ó ní kí lọ́ ní kò wá ṣe bí nígbà tó wọ́n ṣe bíṣọ̀pù, tó wọ́n ṣe àlùfáà, tó wọ́n ṣe pásítọ̀, ẹ̀sán tó kẹ́ni kò wá ṣe gan-an. Ó dẹ̀ ti wá ṣe bí ọmọ bọ́mọ nílẹ̀ ṣe ń ṣe o. Àmọ́ ṣá àní jẹ́ kó jẹ́ pé oní nǹkan làdé ó ṣe o rárá o. Àwọn gbogbo àwọn àlùfáà àti àwọn adarí ìjọ, mo kí àwọn kwaya o, ẹ kú gbogbo ìgbà, ẹ̀ṣẹ̀. Mo kí ẹjọ́ jẹ́ kí n rí ojú àwọn bàbá wa o. Mo kí bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, bàbá wa Olúkáyọ̀dé Ariwoọlá, former CBN àti ìjára máa jẹ́sà. Mo kí àwọn deputy governor wa tó wà bí, mo rí pé nígbà tí ẹsẹ̀ ìrájú wa sọ̀rọ̀, wọ́n tiẹ̀ ti ṣe protocol ó ń ṣe tó pọ̀ dáadáa. Mo kí àwọn deputy governor wa tó wà bí o. Mo kí senator wa, mo kí yín o. Púpọ̀ nú àwọn èèyàn wa ni mo ti rí bí ẹjọ́ ẹgbóríjì mi tí ń bá korúkọ wa ní kọ̀ọ̀kan o, torí tí ń bá ní kí n bẹ̀rẹ̀ rí pé mi ní lè parí ẹ̀. Mo ti kí nígbà tí mo ti kí tí mo ti fi deputy governor Adéyẹmọ tí mo fi bí wọn àti ẹni kejì Òṣèré Àgbọ̀lá, mo kí yín o. Àwọn tó jẹ́ tiwa tá a jọ wà, àwa olóṣèlú, mo ti kí oríṣiríṣi orúkọ àwọn olóṣèlú ni mo ti gbọ́ bí. Mo kí gbogbo wọn, wọ́n ní ìṣúwà pé ọ̀kẹ́ Alhaji Fatai Ibikunle, mo ti gbogbo yín, mo kí yín o. Ẹni tí ìbá dárúkọ ẹ̀ nígbà tá a ti pe àwọn dídà wa, mo ti kí yín náà nìyẹn o. Àwọn tó jọ rẹ̀ tá a jọ wá bí àtàwọn tá a bá ń bí, mo kí gbogbo wa o. Àwa náà á dàgbà o. Mo ti rí ẹjọ́ jẹ́ ẹ̀yin bàbá wa tó ti dá òní bàjẹ́ o. Mo kí yín lẹ́ẹ̀kan sí o. Praise the Lord. Kábíyèsí wa orí adé, mo kí yín o. Ẹ borí kì mí o, mo kí yín o. Thank you very much, sir. God bless you, man. Ẹ ṣé o, àdúgbò púpọ̀.
ẹ̀jẹ̀ ká tó wò ó ẹ máa bọ̀ ní ìṣẹ̀lẹ̀ ooru ok bàbá dé òkè mo ń pe bàbá hello. Nígbà tí mo ń pe bàbá